Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Ṣé mọ̀ pé mo rí gbogbo eléyìí? Abẹ́gbọ́ inú mi dẹ̀ dùn gan nígbà tí mo. Wọ́n gbé mọ́rùn ni. Ẹ ṣe mọ́rùn àbí? O kò lè ká bọ́ bó ṣe wà yìí. Tẹ́ ẹ bá fẹ́ sùn nǹkan, ẹ lè sùn pẹ̀lú ẹ̀. Lẹ́yìn àtọkọ yín náà máa wà. Ẹ lè sùn pẹ̀lú ẹ̀. Ẹ jọ sóta yín lójú kẹ́ máa wà lára àwọn tí wọ́n máa mú ṣá. Láṣẹ Èdùmàrè dá wa lójú. Tẹ́ ẹ bá sí ibẹ̀ ṣé kò ní dùn yín? Kò lè dùn yín. Na the drum, they just put that in the weave and more sunny. Ẹ wà bẹ́ẹ̀. And the way we have the drum now, we don't be come out for the last quarter. Wọ́n nìyẹn, wọ́n ní ìgbàgbọ́ àwọn abo àwọn ní ara. Tó bá sọ bẹ́ẹ̀, màá dákẹ́ o. Kẹ́ lọ sáàrin àwọn onílù. Ẹ pẹ̀lẹ́ sà, ọ̀gá dàbí ẹ̀yin náà ni. Pẹ̀lú nǹkan tí ẹ lọ sókè bẹ́ẹ̀ tí ẹ ṣe lẹ́ẹ̀kan. Ṣó dá yín lójú ká ẹ máa wà nínú àwọn tó máa mú lálẹ́? Ó dá mi lójú, èmi ni ẹni àkọ́kọ́. Bó ṣe dá yín lójú pé yín lẹni àkọ́kọ́. Tẹ́ ẹ bá wá wá látẹ̀yìn kan, kò lè jọ. Láti ẹ̀ sọ wípé ẹ ò sí lára àwọn tó mú kí lẹ máa ṣe. Àgbà fọlọ́run ni. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Wọ́n láwọn máa gbà fọlọ́run táwọn ò bá sí bẹ́ẹ̀. Bọ̀ tó bá dé mi, mo máa gbà fẹ́lẹ́dùn àmì. Mami. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.